Dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà ayérayé aṣẹ́yìn lọ́ba fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà láti rí ọjọ́ ẹtì tí ó gbẹ̀yìn nínú oṣù kẹfà. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ yín o. Ọ̀rọ̀ tí a gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ ẹtì ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹfà. Àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ wípé gbígba àwọn ìtẹ́ fún Ọlọ́run. Àmú àkọ́sórí wa nínú ìwé òwe orí kọkàndínlógún ẹsẹ̀ ìkejì. Ìwé òwe orí kọkàndínlógún ẹsẹ̀ ìkejì. Nígbà tí àwọn olódodo wà lórí ìtẹ́, àwọn ènìyàn ń yọ̀, ṣùgbọ́n nígbà tí ènìyàn búburú bá gorí oyè, àwọn ènìyàn á kẹ́dùn. Nígbà tí a mú bíbélì kíkà wá fún tèmi nínú ìwé Ẹ́sítérì orí ìkẹjọ ẹsẹ̀ ìkeje títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún, kí àwọn oníYòrùbá kí wọ́n máa bá wa kà á lọ. Ní ayé gbogbo, ìjọba, iṣẹ́ ìránṣẹ́ tàbí ilé iṣẹ́, wọ́n ní olórí kan, ẹni tí a lè fi wé ọba kan tó jókòó lórí ìtẹ́. Ẹsẹ̀ àkọ́sórí wa tòní sọ pé nígbà tí olódodo wà ní orí oyè, àwọn ènìyàn á yọ̀. Ní ọ̀nà mìíràn, nígbà tí àwọn nǹkan kò bá lọ déédéé, ó dàbí ẹni pé kì í ṣe olódodo ènìyàn ni ó wà lórí oyè. Ìdí tí a fi ní àwọn ìlàkalẹ̀ tó lòdì sí ọ̀nà Ọlọ́run kedere ni pé àwọn ènìyàn tó ń ṣe àkóso tó sì ń fi ìdí àwọn òfin kan kalẹ̀ kì í ṣe olódodo. A ní àwọn ilé iṣẹ́, ẹgbẹ́, òṣèlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó ti kún fún ìwà ìbàjẹ́. Nítorí ìtẹ́ tó wà ní irú ibẹ̀, àwọn aláìṣòdodo ló wà lórí rẹ̀. Ìyẹn ti fẹ́ dópin báyìí o. Àwọn onígbàgbọ́ wọ́n ní láti ní ohun tó máa gbà wọ́n láti gba àwọn ìtẹ́ wọn nì fún Ọlọ́run. Mo súnmọ́ ọba kan ní ìhà ìwọ̀ oòrùn Nàìjíríà pẹ́kípẹ́kí kí ó tó papòdà. A súnmọ́ ara wa gan débi pé ní ọjọ́ kan mo sùn ní ààfin rẹ̀. Nítorí bí a ṣe súnmọ́ ara wa, ó gba díẹ̀ lára ìfàmì òróró yàn tí Ọlọ́run dà lé mi lórí. Nítorí náà, kí ó tó kú, ó pàṣẹ kan, kò fẹ́ kí àwọn ènìyàn ìjọba òun padà sí òrìṣà bíbọ lẹ́yìn ikú rẹ̀. Nítorí náà, ó pàṣẹ pé ẹnikẹ́ni tí kò bá di àtúnbí kò ní jókòó lórí ìtẹ́ náà mọ́ o. Ó ti lé ní 20 ọdún báyìí dáradára nísinsìnyí. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ènìyàn tí wọ́n ń wá wo ojú ìtẹ́ náà, àwọn kan wá tí wọ́n sì yàn láti jókòó lórí ìtẹ́. Títí di ìsinsìnyí, ẹnikẹ́ni tó ti gba ìtẹ́ náà, ó gba ìtẹ́ náà fún Ọlọ́run pátápátá kí ìjọba rẹ̀ lè máa sin Ọlọ́run alààyè nìkan. Ìwọ náà lè ṣe bẹ́ẹ̀ o. O lè gba àwọn ìtẹ́ àti gbogbo ohun tí ó ń ṣiṣẹ́, o lè gbà fún gbogbo ìtẹ́ tí o ti ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, o lè gba àwọn ìtẹ́ fún Ọlọ́run nípa àṣẹ. Ẹ̀wẹ̀, ó rọrùn láti fi ìtẹ́ jì fún Ọlọ́run títí láé nígbà tí ó bá jẹ́ pé ìwọ ni o jókòó lórí ìtẹ́ náà. Èyí túmọ̀ sí pé o gbọ́dọ̀ ṣiṣẹ́ kárakára kí o sì jìjàdù láti dé òkè kí o bá lè jókòó lórí ìtẹ́. Ní kété tí o bá jókòó lórí ìtẹ́, o lè ya ibi gbogbo sí mímọ́ nípa ti ẹ̀mí, kí o sì gbà fún Ọlọ́run, kí o gba ibẹ̀ fún Ọlọ́run láéláé. Mo gbàdúrà pé oore ọ̀fẹ́ láti dé òkè nípa ọ̀nà rẹ yóò di tìrẹ ní orúkọ Jésù. Ọlọ́run ó ń lò láti gba àwọn ìtẹ́ kúrò lọ́wọ́ èṣù ní orúkọ Jésù. Ọlọ́run yóò lò ọ́. Nítorí rẹ, àwọn òfin búburú àti àwọn ìwà ìbàjẹ́ gbogbo yóò parí ní orúkọ Jésù. Kókó ọ̀rọ̀: ṣiṣẹ́ kárakára o, ṣiṣẹ́ kárakára. Jókòó lórí ìtẹ́ kí o sì gbà wọ́n fún Ọlọ́run. Ẹ̀já sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ o láti gba àwọn ìtẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́, agbègbè mi, ibi iṣẹ́ mi, ibi okòwò mi, ilé ìjọsìn mi, láti gbabẹ̀ fún ọ ní orúkọ Jésù. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́, yóò fún wa ní oore ọ̀fẹ́ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Nígbà tí a máa pàdé lọ́la, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ comment nípa ẹ̀ kí àwọn ènìyàn lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.